òun tafsir tèmi fún yẹn ẹ máa bá bẹ̀bẹ̀ so nígbà tí wọ́n wá ń sọ̀rọ̀ ìdí fi sọ pé tá a fi mọ̀ pé a ò lè fẹ́ ni wípé tọkùnrin bá bá obìnrin lò pọ̀ láì so yegi ọmọ tó bá jáde látara ẹ̀ position méjì lọmọ yẹn ti wà fún báyẹn. Yes, Imam. alákọ̀ọ́kọ́ ni pé ní ibnu zina ọmọ àlè ni Imam mi ò fẹ́ máa wakadhalika min ma'ihi ọmọ yẹn tó wà ní látara omi rẹ̀ ni ìdí nìyẹn tí ó fi lè fẹ́ that is what I said then. Imam mi ò fẹ́ máa kó sí yín lẹ́nu sà nǹkan tí a sọ ni wípé tafsir tá a gbé sójú screen tafsir al-Kutubi ẹ̀ka kẹ́ẹ̀dẹ̀ bá wa tú nǹkan tó wà ń bẹ̀ ní kẹ́ẹ̀ bá wa kà nǹkan tó dẹ̀ wà ń bẹ̀ ní kẹ́ẹ̀ tú. ohun tó wà bẹ́ẹ̀ náà ni mo sọ yẹn ìgbéná ọlọ́run ẹ ò tí ì ká sá ẹ ò tí ì ká ẹ tí ì ká ó yẹ ká kẹ́ ẹ tú náà ẹ ká ẹ jọ sá. òun náà ni mo tún sí yẹn ọ̀rọ̀ ọlọ́run bá dìgbò wọ́n wà lẹ́dí khalaqa minal ma'i basharan ó ní mo dá látara omi ẹ̀dá wa ja'alahu ay khalqan min nutfa mo ṣe ní ẹ̀dá láti inú àtọ̀ kí ni ẹ ti bojú rẹ̀ bá mi sọ sókè díẹ̀ ó ní yẹn ni pé min nutfa tí insana látara spam àwọn adá èèyàn bẹ ja'ala li insana nasaban wa sira á wá sí àwọn èèyàn tó jáde látara yẹn pé àwọn kan jẹ́ family tẹ́ ẹ lè fẹ́ra yín àwọn kan jẹ́ sihran tẹ́ ẹ lè fẹ́ra yín wàkílà nígbà tí àwọn mufassirun wà fẹ́ máa ṣe tu súnmọ́ rẹ̀ wọ́n ní minal mahi ìyẹn ni pé ní isharatu ila hasil khalqihi òun ni pé wọ́n pọ́ìntì lọ síbi ìpìlẹ̀ bọ́lọ̀ ṣe dára gẹ́gẹ́ nìyẹn pé láti ibi spam àtọ̀ àti ẹyin lára obìnrin òun la fi di èèyàn ìyẹn wà ní suratu Sad aya 58 fi anna kulla hayyin makhluqun minal ma ipe gbogbo ẹni tí tó bá ti ń live tó ń sẹ̀mí àtàwọn èèyàn ni o àti àwọn ẹran ni o a dá wọn látàwọn omi ni wà fi hadhihi al-hayat ta'didu ni'matun 'ala an-nas wọ́n ní tá bá wo àyà yìí dáadáa o ìyẹn ni pé ní wọ́n ń ṣàlàyé ìdẹ̀kùn tí Ọlọ́run ṣe fún àwọn èèyàn ni fi ijadihum ba'da al-adam lẹ́yìn ìgbà tí ó sọ wá di yẹn lẹ́yìn ìgbà tá a jẹ́ nǹkan kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ wa tanbihi 'ala ibratin bi dhalika wọ́n dẹ̀ tún jẹ́ àríwòye wọ́n tún ń pè wá sákèsí àríwòye lórí yẹn pé kálíbà lè máa dúpẹ́ fọlọ́n fáàníyà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì pé qawluhu ta'ala ìtumọ̀ mi tí wọ́n fún nasaban wa sihran òun ní pé ní nasabun wa sihran ma'niyan ìtumọ̀ méjì lónìí yahmanu kullun qaribin li kawni bayna adamiyyina qala ibn al-Arabi nasabun عبارة من خلط ماهي بين الذكر والإنثى pé ìyẹn ni pé nasabu bẹ́ẹ̀ ni pé ní wọ́n àríwòye ni fíù ní lórí pé ìkhtilātu omi láàrin ọkùnrin àtobìnrin pé omi méjì tó mix papọ̀ láàrin ọkùnrin àtobìnrin ala wajhin sharhi lẹ́yìn tó já sí pé lójú ọ̀nà tó bá ṣẹlẹ̀ mọ́ fa in kana bi ma'siyatin kana khalqan mutlaqan tó bá wá já sí pé lọ́nà ìyapa òun ló bá gbà wá a jẹ́ pé ní kì í ṣe fámìlì yẹn nìyẹn mọ́ walam yakun nasaban muhaqqaqan kò lè jẹ́ fámìlì yẹn mọ́ tí ò bá ti jẹ́ lọ́nà ṣẹ̀ríà ni wọ́n gbà fẹ́ ara ni wọ́n gbà bí ara wọn walidhalika lam yadkhul tahta qawlihi hurrimat alaykum ummahatukum wa banatukum pé ìdí nìyẹn tó fi wà ní abẹ́ pé àwọn tá a ṣe lè wọ̀ fífẹ́ rẹ̀ yẹn o àwọn náà ni àwọn mọ̀mọ́ yín àtàwọn ọmọ yín tó bá ti jẹ́ pé látara nasabu òun nìyẹn. ṣìnà ṣé bàbá lè fẹ́ ọmọ ẹ sọ kó yé o gba ọmọ Yorùbá. òun làwọn sọ ìpè ní àyà tó wà lókè tó náà sọ ìpè ní khalaqa minal ma'i bashara minal ma'i yẹn náà pé ara omi rẹ̀ ní ìdíje tó fi fẹ́. tí gbọ́n tá a sọ ṣìnà lọ́ọ́ fi bí ọmọ yẹn ṣé bàbá ẹ lè fẹ́ gbogbo àwọn ọmọ Yorùbá fẹ́. iná àní bàbá ò lè fẹ́ nítorí pé omi rẹ̀ ní. tí ò bá ṣe rìgì ó ti di ọmọ ṣìnà nìyẹn. Mr. Maliki ẹ lè kan lárúbáwá ẹ ṣe. ẹ ká lọ sí ẹni kí Mr. Maliki kà ń kátàjọ kà ń tájọ tún náà nìyẹn. Àfa ẹ̀rọ mo ń bọ̀ sí mo ti rí mi jùlọ ẹ má bínú so kí n sáré kà
so àfà ẹdún kí n tó kà ṣé nǹkan tẹ̀ ń sọ ni wípé torí ẹ kàn sọ̀rọ̀ látẹ̀kan ni but àwọn míì ń bẹ tẹ́ sí pé ẹ yí ìgbà tẹ́ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ṣá so but ṣé nǹkan tẹ̀ ń sọ ni pé nínú Tafsirul Qurtubi bàbá Imam ẹ̀ ṣe sùúrù nínú Tafsirul Qurtubi tẹ̀ǹkà ẹ̀ ṣe gbà wípé wọ́n sọ ń bẹ̀ wípé ọ̀rọ̀ tó lálàáfíà jù ni wípé bàbá lè fẹ́ ọmọ tó bá bí látara zina. ọ̀nà ló wà ń bí gan wọ́n ìhóòrùn mẹ́ta alaykum wa atikum wa banatikum min bẹ́ẹ̀ntòrò mi zina ó wà ń bẹ́. dá mi lóhùn question ni ẹbí kan ọ̀tọ̀ ní. ọmọ tẹ bí látara zina ẹ̀ lè fẹ́ ó lè lẹ́hànà ha lẹ́sàtì bí n jùlọ òfin aṣọ ìkọ̀lẹ́ ni. àní ẹ dá mi lóhùn kí n tó kà á kí n máa kà ṣé ẹ gbà kí n tó kà á. ọ̀yá ká fáwọn Màlíkì kakó tú bẹ́yẹn. ẹ ti dáhùn béèrè tán bí ẹ dáhùn béèrè yẹn kán wá kà. ẹ máa ṣéhùn ṣé ẹ gbà wípé nínú tẹfsíìrù yìí ó wà ń bẹ̀ wípé ọ̀rọ̀ tó lálàáfíà jù ni pé bàbá lè fẹ́ ọmọ rẹ̀ obìnrin tó bá bí láti bí zina simple ẹ dá mi lóhùn kí n wá kà á. wọn kà mọ́ no èmi ti kà mo ti sọ ohun kan tán sọ mẹ́ àyà tó wà lókè because tẹfsíìrù yìí náà ṣàtúnṣe sáà mọ̀ pé tẹfsíìrù yìí ẹni tó kọ tẹfsíìrù ẹnìkan kọ́ ló kọ tẹfsíìrù òun ti ṣe tẹfsíìrù àyà yẹn àyà kẹlímàtún ìlàhíyà ni ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀yà Ìmáàmù Qurtubi ti wá ṣe tẹfsíìrù ẹ̀ kí wọ́n sọ nìkan ló ṣe tẹfsíìrù tó òun ti gbé àyà yìí ẹnìkan ṣoṣo tó fẹ́ sọ̀rọ̀ nípa pé òsìn tó burú ẹ̀ náà ni Imam Shafi'i rahimahullah gbogbo àwọn onímọ̀ dẹ̀ ti sọ pé no òsìn tó jọ bẹ́ẹ̀ tó ti kálíbàmù pé kò sí tó jọ bẹ́ẹ̀ Ibn Qudamah rahimahullah wọn náà ti sọ pé kò sí bẹ́ẹ̀ intifaqul ulama pé hukmu zawaju min ibnati zina anna ma'a zina yuramu kama yuramu ma hunika. ẹ̀ka nǹkan tó wà bíbà ẹ̀ka bó ṣe rí nìyẹn. wọ́n sọ sí bíbà. ní gbogbo ọmọ téèyàn bá ti lè bí látara zina yuramu kama yuramu ma hunika wọ́n ṣe lé wọ̀ káfẹ́ gẹ́gẹ́ bá ṣe lé wọ̀ ọmọ tàbí wọ́n mọ̀ dábò hanafiya wà hanbaliya wà mashhuru madhhab malikiya Imamu Hanafi Imamu Hanbali Imamu Maliki àti gbogbo àwọn amáṣáájú ìlókun náà gbẹ́sẹ̀ panupọ̀nù fala yajuzu lizani an yatazawwaja min ibnatihi bila zina. kò lè fa ẹ̀yin náà lọ sí wẹ́bsáìtì yẹn Islam ẹlọ́bẹ̀ fatawa islamiyya watilawat ẹtún lọ síbẹ̀ ní YouTube an yajuzu an tazawwaja ibnati bila zina kama qala Shafi'i Sheikh Mustafa gẹ́gẹ́ bí Imam Shafi'i sọ pé sáà ní fẹ́ nẹ́tíwọ̀kì wọn ni àbí. èlé tẹ ìdìmú nìyẹn. ok nẹ́tíwọ̀kì wọn ni ẹ ká ṣe sùúrù fún wọn. Imam ṣe ń gbọ́ mi ok wọ́n ti mute. Imam nǹkan tó ṣẹlẹ̀ ń sìn ni wípé Mr Malik máa kà wọ́n dẹ̀ máa tú tán bá wá ka nǹkan kan bẹ̀ tán bá tú nǹkan kan bẹ̀ tí ó sì ń bẹ̀ ẹ wá lè sọ wípé no nǹkan tó o tú yẹn o kò rí bẹ́ẹ̀ o nǹkan báyìí ló wà ń bẹ̀ o ká ṣe bẹ̀. Imam ṣó ti yé yín báyẹn Imam ẹ lè accept kíní yẹn kí n lè mọ̀ pé ẹ gbọ́ mi Imam ẹ accept kíní mic yẹn kí n lè mọ̀ pé ẹ gbọ́ mi Imam ṣe gbọ́ mi. mo ti accept yẹn. ọ̀rọ̀ àṣẹ gbọ́ mi báyìí. mo gbọ́ yín dáadáa. so Mr Malik máa ka kíní yẹn sìn ẹ̀yin ẹ má sọ̀rọ̀ tán bá ti wá kà tó bá wá jẹ́ pé nǹkan kan wà níbẹ̀ tán parọ́ nínú nǹkan tó kà yẹn kẹ́ ẹ sọ ṣe gbọ́ sà. all right so Mr Malik ẹ lè kà. gẹ́gẹ́ bó ṣe wá nù Tafsir al-Qurtubi bẹ́ẹ̀ ni sà athaniya ẹlẹ́kejì qawluhu ta'ala ọ̀rọ̀ tí Allah sọ nasaba wa sihra ìpè gbólóhùn méjì yẹn ó ní an-nasab wa sihr gbólóhùn méjèèjì yìí ó ma'nayan ìtumọ̀ méjì kan ní ya'ummani kulla. ìtumọ̀ nasaba àti sihra. ẹ jẹ́ kí n délẹ̀ náà àbí kí ni ẹ̀ ń ṣe báyìí. so wọ́n ní ma'nayan ya'ummani kulla qurba takunu bayna adamiyyin wọ́n ní ó wà láàrin ibi ó kó gbogbo àṣepọ̀ tó wà láàrin àwọn ọmọ èdè ènìyàn sínú méjèèjì yẹn so àti an-nasab àti àṣe so ọ̀rọ̀ nípa àṣepọ̀ ní nǹkan táwọn méjèèjì ń sọ. qala Ibn Arabi ó sọ báyìí wípé an-nasab kí wọ́n pè ní nasab ó fẹ́ ṣe definition gbólóhùn ti an-nasab yẹn torí pé gbólóhùn méjì ló wà ń bẹ̀ an-nasab àti àṣe so méjèèjì náà dẹ̀rẹ̀ wọ́n sọ̀rọ̀ nípa ìbáṣepọ̀ tó máa ń wà láàrin àwọn ọmọ adarí hun náà ni ọ̀nà sàtọ̀ wá níṣẹ́ wá ní ti an-nasab yẹn
عبارة عن خلط الماء بين الذكر والأنثى. ó ní it is an expression ọ̀rọ̀ ni àlàyé ni nípa pé gbólóhùn an-nasab yẹn ọ̀rọ̀ tá a máa ń lò fún ìdàpọ̀ omi tọkùnrin àti tóbìnrin ni ala wajhi ash-shar'a tó bá lọ́nà tó gbà bá ṣẹ̀ríà mu tó bá ṣẹ̀ríà Allah àti Muhammadu mu. fa in kana bi ma'siyah torí kí nǹkan bá ń pè ní an-nasab nìyẹn. You understand? So they are trying to define what an-nasab is. Pé gbólóhùn an-nasab yẹn àṣepọ̀ tó máa wà láàrin ẹ̀dá ni. So tó bá ti wá dátàṣepọ̀ yẹn bá ti wá wà òun ni pé kómi méjì dàpọ̀. Tó bá ti wá lójúpọ̀nà ṣẹ̀ríà bí Allah ṣe ní kán da omi yẹn papọ̀. Bala ṣe ní bó ṣe gbé òfin yẹn kalẹ̀ pé kí wọ́n ṣe da àjọṣepọ̀ yẹn papọ̀. Ó ní ìyẹn lòun ó dà bẹ́ẹ̀. Nasab máa jẹ́ nasab. Ó ní nasab. Ó ní jẹ́ nasab. Ẹbí yẹn ẹ ṣe sùúrù ẹbí yẹn máa jẹ́ ẹbí gidi bó ṣe wà yẹn. fa in kana bi ma'siyah tó bá wá jẹ́ sí pé omi yẹn dàpọ̀ ẹ understand omi yẹn omi ọkùnrin àti obìnrin ó dàpọ̀ bi ma'siyah pẹ̀lú ṣìnà ẹ̀ṣẹ̀ ló fi wáyé kana khalqan mutlaqa ó máa jẹ́ ẹ̀dá lásán tí ò ní àkàkún tí ò ní kò ṣe é lẹ̀mẹ́ kì í ṣe ẹbí. Ó wá fẹ́ ṣàlàyé rẹ̀ ó ní walam yakun nasaban muhaqqaqa kì í ṣe ẹbí gidi kì í ṣe ẹbí gidi. Ó túmọ̀ sí wípé ó ń try láti ṣe definition an-nasab gẹ́gẹ́ bí wípé an-nasab ń túmọ̀ ẹbí. Ó wá ń ṣàlàyé wípé ẹbí àgbọ́yé Islam nípa ẹbí tí Islam bá sọ pé an-nasab òun ní omi tó dà papọ̀ lọ́nà tí ṣẹ̀ríà gbé kalẹ̀ òun ló máa mú ẹbí jáde. Tí omi bá dà papọ̀ lọ́nà tómi méjì bá dà papọ̀ lọ́nà tó jẹ́ sí pé kò bá ṣẹ̀ríà Allah mu nǹkan tó jáde látara omi méjèèjì yẹn papọ̀ kì í ṣe bí. So nígbà tí wọ́n ń try láti divine nǹkan tó ń pè ní ẹbí. So ó wá ní ẹ̀dá lásán ni walidhalika ó wá ṣàlàyé pé ìdí rèé àlàyé tá a ṣe yìí wípé tómi méjì bá dàpọ̀ yìí lọ́nà ṣẹ̀ríà ó máa jẹ́ ẹbí gidi tó bá dàpọ̀ lọ́nà tí ì ṣe ṣẹ̀ríà ó máa jẹ́ ẹbí fake ẹ̀dá lásán. Ìdí nìyẹn lam yadkhul tahta qawlihi tí nǹkan kan tí ò fi wọ inú ọ̀rọ̀ tá la sọ kí lọ́rọ̀ tá la sọ yẹn hurrimat alaykum ummahatukum wa banatukum a ṣe àwọn ìyá yín àtàwọn ọmọ yín léèwọ̀ fún yín. So nǹkan kan bẹ tí ò wọnú fásì yìí kí ni nǹkan ọ̀hún bintuhu mina zina ọmọ tó bá bí láti bí zina kò kó sínú fásì yẹn torí pé Allah ti ṣe àwọn ìyá wa àtàwọn ọmọ wa léèwọ̀ fún wa ìpè ká fẹ́ wọn. So bó ṣe wá ṣe léèwọ̀ yẹn bintuhu mina zina ọmọ rẹ̀ tó bá bí láti bí zina kò kó sínú ẹ̀ nítorí àwọn àlàyé tá a ti ṣe lókè yẹn wípé ṣẹ̀ríà ní definition tó fún àwọn gbólóhùn kọ̀ọ̀kan. Òun náà fi máa ń sọ fún wa wípé kíní kan ìtumọ̀ rẹ̀ ní fil istilah kíní kan ìtumọ̀ rẹ̀ ní fil lugha. So kíní yẹn gbogbo àfáà ló dẹ̀ panu pẹ̀lú yẹ tí wọ́n bá fẹ́ ṣe definition gbólóhùn kan wọ́n á ní ìtumọ̀ gbólóhùn yìí grammatically ìtumọ̀ rẹ̀ conventionally yẹn ni pé nínú Islam. So Islam ní ọ̀pọ̀lọpọ̀ àwọn gbólóhùn tó jẹ́ sí pé ó ní bí wọ́n ṣe ń túmọ̀ rẹ̀ tó bá ti dénú Islam. Làfáà yẹn wá ń ṣàlàyé fún wa wípé ìtumọ̀ ẹbí òun lélẹ̀ yẹn o pé omi tó dàpọ̀ láàrin ọkùnrin àtobìnrin tó wá mú nǹkan kan jáde ọmọ ẹbí wa nìyẹn. Ṣùgbọ́n omi tó lò yẹn tó bá jẹ́ lójúpọ̀nà ṣẹ̀ríà so omi tó bá wá dàpọ̀ tí ò jẹ́ lójúpọ̀nà ṣẹ̀ríà òun ò mẹ́bí wa. So ó dẹ̀ ti sọ lókè gan wípé wọ́n dẹ̀ ti sọ ń bẹ̀ wípé òun náà ni ó ní hurrimat alaykum li annaha laysat bibintin ẹ̀kì kà síwájú díẹ̀ sí. Wọ́n wá tẹ̀síwájú wọ́n ṣàlàyé sí pé li annaha laysat bibintin lahu fi asahhil qawlayn li ulama'ina nítorí wípé laysat bibintin lahu kìí ṣe ọmọ fún fi asahhil qawlayn li ulama'ina léyìí tó jẹ́ sí pé ọ̀rọ̀ tó lálàáfíà jùlọ nínú ọ̀rọ̀ méjì tí àwọn olùmọ̀ wa nínú Islam tí wọ́n sọ. So léyìí tó túmọ̀ sí pé ọ̀rọ̀ tó lálàáfíà jùlọ nínú àwọn ọ̀rọ̀ méjì tí àwọn olùmọ̀ wa sọ nínú Islam òun ni wípé ọmọ tí wọ́n bá bí láti bí zina kìí ṣe ọmọ fún bàbá rẹ̀ gangan
nítorí pé nínú Islam definition ẹbí ó gbọ́dọ̀ jẹ́ sí wípé nǹkan tó máa wáyé látara omi tó dàpọ̀ lójúpọ̀nà tí ṣẹ̀ríà gbà wọlé. Wọ́n dẹ̀ ní ẹ̀rí fún eléyìí, ẹ̀rí yẹn wà nínú hadith níbi tí Muhammad sọ wípé ọmọ kò lè jogún bàbá rẹ̀, so kò lè jẹ ogún bàbá rẹ̀ tó bá bí láti bí zìnà. So ẹ̀rí yẹn làwọn àfáà lò. Ẹ jẹ́ kí n wá mú ẹ̀rí yẹn wá kó tó di pé mo parí ọ̀rọ̀ mi. Mo fẹ́ support àwọn àfáà tí wọ́n sọ wípé ọ̀rọ̀ tó lálàáfíà jùlọ òun ni pé bàbá lè fẹ́ ọmọ rẹ̀ tó bá bí láti bí zìnà. So mo wá fẹ́ support mo fẹ́ bá wa mú ẹ̀rí tí wọ́n lò jáde. So ìyẹn ẹ jẹ́ kí n sáré lo some seconds kí n fi wò ó jáde. Tap screen, ladies and gentlemen. Without lies, Islam dies. Irony Islam, kò sí any evidence of truth nínú ẹ̀. And then tá bá ti ṣe Lárúbáwá yẹn tán, èmi ní English version. Mo máa gbé àwọn Shafi àti Maliki tó support wa. Àwa add icing onto the cake. Inshallah. Mo ní ìbéèrè kan. Inshallah. Yes, ma. So mo ti ẹ jẹ́ kí n sáré ka ọ̀rọ̀ mi tán. So now ẹ̀rí tí wọ́n lò so òun náà ni eléyìí. So wọ́n ní an jaddihi wọ́n ṣàgbà wa qala Rasulullah ó wà nínú Sunan bin Majah hadith 2745 wípé àbáyé má bínú sí mi mo ń bọ̀. Mo ti dé tán sí mo ń bọ̀. Ẹ má bínú ẹ̀yin ẹjọ́. Ó yá gbé wá. Wọ́n ní qala Rasulullah òjíṣẹ́ Allah sọ wípé man ahara amatan aw hurra fawaladuhu waladu zina. Ẹni tí ó bá bá obìnrin sùn lọ́nà àìtọ́ tó ṣe zina pẹ̀lú ẹ̀. You understand? So ọmọ tó bá bí ọmọ zina ni o, la yarithu wala yurathu, kò lè jogún. You understand? So wọ́n dẹ̀ ní jogún ẹ̀ náà, kò ní jogún, wọ́n dẹ̀ ní jogún tiẹ̀ náà. Hadith mi wà ní Sunan Ibn Majah yẹn bákan náà. So ọ̀kan tẹ̀ gbé wá dáadáa. So Imam, nǹkan tí Mr. Malik kánú tafsir yìí ṣé ó correct, ṣé òdodo ni àbí wọ́n fi kún? Ní kankan láì méjì mẹ́ta tó kù yẹn kájà kàtàkà tún ní. Yẹn náà ti dá. No. Ó ti lè dábẹ́. Mr. No, kì í sọ̀rọ̀ tẹ̀yìn lè sọ, yẹn náà ti dá sí ọ̀rọ̀ tèmi ni mo sọ pé. Wọ́n sọ pé kẹka láìní mẹ́ta tó kù. Níbo ni ẹ? Nínú tafsir yìí. Wà á sọ nǹkan ìlẹ́yìn fi dín ní wà idha lam yakun nasabun shar'an. Ọ̀yá. Wa idha lam yakun nasabun shar'an, tí ò bá ti jẹ́ nasab nínú sharia fala sihra shar'an, kò sí àṣepọ̀ nínú sharia náà tí ò bá ti sí nasabu ní ti sharia, kò sí sọ́ọ̀rù sharia náà ni ẹ̀rọ nasabu sharia. Sihra shar'an ìyẹn ni pé iye tó máa sihra ni pé a ò lè fẹ́. Ètò máa sihra ni sihra lẹni tá a lè fẹ́, nasabu lẹni tá a lè fẹ́, sihra lẹni tá a lè fẹ́, tí ò bá ti wá síbẹ̀ fala sihra shar'an. Ọ̀yá ok bẹ́ẹ̀ ṣe wá tún yín sí ṣó túmọ̀ sí pé ó ń contradict ara ẹni àbí ṣe ẹ ń sọ pé ẹni tó ń sọ̀rọ̀ lókè títúta ẹ ṣe sùúrù ẹ̀ bàbá títúta tú lókè so ṣé ẹ sọ wípé ẹni yẹn tún wá sọ̀rọ̀ tó fi gbára ẹ̀ dànù àbí kí lẹ̀ ń sọ ẹni tó sọ̀rọ̀ yẹn òun náà ló sọ òkè òun náà ló tún sọ sàlẹ̀ ṣé mi ni mo sọ̀rọ̀ èmi mi kọ́ ni mo kọ́ kó kiri. ayé nígbà yìí lẹ gbọ́ yé nìyẹn tó tẹ́ bá gbà tòkè yẹn tẹ́ bá gba tòkè ayé pé nǹkan kan náà ló ń sọ ẹ̀yin lẹ gbọ́ nǹkan tó ń sọ yé nìyẹn. rárá o nǹkan mọ̀ tí hello ohun tó ń sọ lókè ní torí wọ́n ní bẹ́ẹ̀ bá sọ tí ó bá correct kì í correct lórí. ẹ jẹ́ ká ní English because imam yìí wí dọ̀ mí ohun tí wọ́n ń sọ bọ̀ wọ́n ń sọ̀rọ̀ nípa family bí ṣẹ̀ríà Islam ẹ máa gbọ́. English imam ẹyẹ máa parọ́ mọ́ à ń sọ̀rọ̀ nípa Islam tó túmọ̀ sí pé ẹni tó bá jẹ́ mùsùlùmí nínú Yorùbá àbí nínú Ìgbò àbí nínú Òyìnbó àbí nínú Lárúbáwá tí wọ́n bá fẹ́ gbé ẹbí wọn kalẹ̀ pé they want to establish their own family, this is the way of establishing it. Pé ọ̀nà tí ẹ máa gbàgbé kan yìí tẹ́ bá jẹ́ mùsùlùmí nìyẹn òun náà rí wípé ní bìnásàbì ni ẹ̀ẹ́dẹ̀ fẹ́ra yín gẹ́gẹ́ bí ṣẹ̀ríà ṣe gbé e kalẹ̀. Ṣùgbọ́n ẹni tó bá lóhùn kí n ṣe Islam ó lè gbé ẹbí ẹ̀ kalẹ̀ bó ṣe wù ú
tí wọ́n bá wá gbé ẹbí yẹn kalẹ̀ bó ṣe wù wọ́n tí ò bá ṣẹ̀ríà mu nínú ṣẹ̀ríà ìsìláàmù ọmọ yẹn o kò kí ń sọmọ ẹ̀ so iná fi sọ ẹni pé ní fala sihra lẹ́wọ̀ pé ajẹ́gbẹ́ nínú ṣẹ̀ríà o kò lè fẹ́ ọmọ yẹn now torí pé wọn ò gbé ẹbí yẹn kalẹ̀ bó ṣe ká gbé e kalẹ̀ so ìyẹn kò ka ìsìláàmù bó ṣe kálukú kò gbé ẹbí yẹn kalẹ̀ ẹni tó bá lóun kì í ṣe mùsùlùmí òun sọmọ lẹ́yìn ànábì tó bá ṣe kò gbé ẹbí yẹn kalẹ̀ ṣùgbọ́n ẹni tó bá jẹ́ ọmọ lẹ́yìn ànábì ẹ jẹ́ ká English ẹ jọ sá irọ́ tẹ̀ ń sọ ó ti pọ̀ jù irọ́ yẹn you are lying ọ̀rọ̀ ilé ti lọ tẹ́lẹ̀ ẹni sùúrù ẹ jẹ́ ká English version ẹ jọ irọ́ yẹn ti pọ̀ jù you're lying ó ń vex mi ẹ yé máa parọ́ mọ́ ẹ mọ̀ pé gbogbo ìwé mo máa mute yín èmi fẹ́ ka English now ladies and gentlemen mo fẹ́ apologize fún irọ́ baba ńlá irọ́ tẹ̀sẹ̀ gbọ́ that's a big bombastic fat lie now the thing is Imam you need to understand pé era technology la wà gbogbo ìwé tẹ́ ti ń hide fún wa for how many years àti ní access sí nísìnyí now ẹ jẹ́ ká English version because one thing about Mr. Imam ẹjọ bá mi mute ariwo pọ̀ ni Mr. Imam ẹjọ stay muted Big Joes Mr. Imam Big Joes ẹ ṣe wà ń bẹ̀ mo ní translator okay so Tafsir al-Qurtubi la fẹ́ kà nísìn ní English only the majority la fẹ́ ṣàlàyé ń bì la fẹ́ kà. Only the scholars have differed on the issues of prohibition of sexual intercourse with somebody born out of zina. Wọ́n ní àwọn ọ̀mọ̀wé ọ̀jọ̀gbọ́n nínú Islam ó ní wọ́n ti ṣàlàyé àwọn èèyàn tí wọ́n lè fẹ́ tó wà nínú Islam. The majority of knowledgeable scholars have said. Wọ́n ní àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n ní ọpọlọ nínú Islam wọ́n ti sọ wípé. That if a man commits zina with a woman, wọ́n ní tí ọkùnrin bá ṣe ṣìnà pẹ̀lú obìnrin. That act does not prohibit him from marrying her. Wọ́n ní ìwà yẹn o kò ṣe pé kì í ṣe ẹ̀tọ́ fún láti pé kó fẹ́ ọmọ tó bá bí láti bẹ̀. Likewise, a man's wife is not prohibited from him if he commits zina with her mother or her daughter. Wọ́n ní ọmọ tí wọ́n bí láti inú ṣìnà yẹn o kì í ṣe èèwọ̀ fún ọkùnrin yẹn láti fẹ́ tó bá jẹ́ wípé ìdí ṣìnà ló ti bí ọmọ yẹn. It is sufficient for him to receive the judgment based on the Sharia. Wọ́n ní ó tó lẹ́tọ̀ọ́ fún láti pé kó kọ́ ẹ̀san nǹkan tó ṣe yẹn láti inú Sharia according to Islamic Sharia. Then he may have intercourse with his wife. Wọ́n ní ó lè kó ìbásùn fún obìnrin yẹn. Now, ibi tá fẹ́ wo gangan ní Big Jose. Only if a man commits zina with a woman. Wọ́n ní tí ọkùnrin bá ṣe ṣìnà pẹ̀lú obìnrin. Then desire to marry her mother or her daughter. Wọ́n ní ó ní ẹ̀tọ́ fún láti kó fẹ́ obìnrin yẹn àti ọmọ tó bí látara ṣìnà yẹn. They are not prohibited from him because of this act. Wọ́n ní kì í ṣe èèwọ̀ fún tó bá fẹ́ torí pé ó lọ ṣe ṣìnà pẹ̀lú ìyàwó obìnrin yẹn ni kò fẹ́ ní ṣùlọ́kà. This opinion was reported by Imran ibn Hussein. Wọ́n ní èròǹgbà yìí ó wá láti ọ̀dọ̀ Ibn Ibise nǹkan dáadáa. As well as Al-Shubi, Anata, Al-Hassan, gbogbo àwọn orúkọ bla 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 bla. Ẹ ṣáà mention ẹ̀. Wọ́n ní àti àwọn tó mú ọ̀rọ̀ yìí wá kì í ṣe èèyàn kan wọ́n dárúkọ wọn bíi àwọn mẹ́rin ṣàdárúkọ wọn lọ Ibn Ishaq gbogbo ẹ̀ ṣàṣàṣà. Wọ́n ní pé it was reported by Malik that adultery. Wọ́n ní Malik sọ fún wa wípé aṣẹ́wó kéèyàn ṣe ṣìnà. A man's relationship with both, that prohibits a man's relationship with both the daughter and the mother. Wọ́n ní Malik ó sọ wípé kí ó lọ ṣe ṣìnà pé kò lẹ́tọ̀ọ́ fún ìyá yẹn àti ọmọ yẹn.
Oh, sorry, Mumbo. Screenshot. Let me bring the second part, Mumbo. Any sorrow for me? ó lọ pé ìmáàmù yìí wọ́n fẹ́ẹ́ lẹ́nu jẹ àwọn skọ́là wọn lọ. Àwọn àáfàá wa nílẹ̀ Yorùbá ẹ̀ ṣì máa kọ Kùránì àtàdí títí lọ́wọ́ tá à ń bá lọ yìí. wọ́n ní ìdí ká kọ kí la fẹ́ kọ kí ló dájú fẹ́ kọ. Gbàtẹ́ kí n gbọ́rọ̀ sáwọn skọ́là yín lẹ́nu. Kí ló dà kí n gbọ́rọ̀ sí wọn lẹ́nu. Imam any suru sir, because irote pa mo fẹ́ túlẹ̀ fún gbogbo èèyàn, because we are fed up with the lies. You're a liar. Tó bá jẹ́ pé any respect for ara yín as an imam, you wouldn't be lying to people. You are supposed to be a person of knowledge. Àwọn èèyàn ó wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ yín ni. Now, ó ní pé lineage and relationship through marriage are two terms that describe the personal relationship that may exist between humans. Wọ́n ní ìlànà àmì lineage jẹ́ pé bí ìdílé ṣe ń bọ̀. Ó wá láti ẹ bá mi ṣe díẹ̀díẹ̀. Okay, lineage and relationship through marriage. Wọ́n ní ìdílé ó bẹ̀rẹ̀ láti ìgbéyàwó. Are two terms that describe. Ó jẹ́ ìpele méjì tí wọ́n ṣàlàyé. The personal relationship that may exist between humans. Èyí tó jẹ́ wípé ìbáṣepọ̀ tí ó wáyé láti ara àwọn ènìyàn. Right. Ibn al-Arabi said. Ibn Arabi sọ wípé. Lineage is an expression referring to the mixture of fluids between a man and a woman. Wọ́n ní ìbáṣepọ̀ tí Islam fọwọ́ sí ó jẹ́ bí ìbáṣepọ̀ láti ara ìdàpọ̀ omi àti gbogbo ẹ̀ bó ṣe dà papọ̀. From a religious legal point of view. Èyí tó jẹ́ wípé kókó tó lè sọ wípé ìdílé kan jẹ́ ìdílé tó fi ẹsẹ̀ rinlẹ̀ nínú Islam. Ó gbọ́dọ̀ jẹ́ ìdílé tó jẹ́ wípé wọ́n ṣe ìgbéyàwó fún ara wọn, ìyẹn gangan la lè pè ní ìdílé. However, if this union between male and females occurs through fornication, zina. Wọ́n ní tí ìbáṣepọ̀ yìí bá wá wáyé láti ara ṣìnà, bóyá ìwọ sáré lọ gbé langba sí lógbó obìnrin tí ò sanwó orí ẹ̀. Then the resulting child is not considered part of the person's true lineage. Wọ́n ní pé ọmọ tó bá wá jáde níbi tẹ́ ti lọ ṣe langba sí lógbó obìnrin tó ò sanwó orí ẹ̀ yẹn, pé ọmọ tó bá jáde láti ibibẹ̀ yẹn a lè ka ọmọ yẹn kún ọmọ ìdílé yẹn. This is why a daughter born from zina. Ó ní ìdí eléyìí ni fún obìnrin ọmọ tí a bá bí láti ibi ṣìnà. Is not mentioned in the verse, Allah saying. Orí ìdí eléyìí ni ọmọ tá a bá bí láti ibi ṣìnà, ìdí nìyẹn tí Allah ò fi dárúkọ ẹ̀ nínú. Ẹ tẹ̀síwájú ìyá mi. Okay, only that's why the daughter. Okay, I've read that bit. Only because she's not considered a daughter. Nítorí pé ọmọ tá a bí látara ṣìnà yẹn, a kà ọmọ yẹn kún ọmọ ìdílé yẹn, a kà kún ara wa, kò ń ṣe ara wọn nínú Islam. According to the most authentic teachings of our scholars and the most authentic teaching of our religion. Wọ́n ní láti ara ìfẹsẹ̀rinlẹ̀ àwọn ọ̀jọ̀gbọ́n nínú Islam àti òríjínà àwọn tó ń ṣe Islam gangan pé ọmọ tá a bá bí látara ṣìnà kì í ṣe ara ọmọ ìdílé. If there is no legal lineage, then there is no legal relationship. Tí ìdílé yẹn tó bá fẹ́ ara wọn. Mr. Imam, please. Next, boy, I can drop one padà wá. Mr. Imam, ẹ padà wá ẹ jọ̀ọ́. Okay, so check data yín again. Yeah, so if there's no legal lineage, then there's no legal relationship. Wọ́n ní tí ò bá fẹ́ obìnrin yẹn, dámì ọmọ tó bá jáde láti bẹ̀ yẹn kò ń ṣe ọmọ ẹ̀ legally. For zina does not prohibit the marriage. Torí pé torí tó bá lọ ṣe ṣìnà fún ìyẹn ò torí pé lọ ṣe ṣìnà yẹn kò tí sọ ẹni ọmọ yẹn di ara ìdílé yẹn. Marrying the daughter of the mother you committed zina with. Ó ní o lè fẹ́ ọmọ ẹni tí o lọ ṣe ṣìnà pẹ̀lú ẹ̀.
Okay, I'm gonna stop there for now. Imam, you need to stop lying. Mo ti sọ fún yín, ẹ yé máa parọ́ mọ́. Ẹ yé máa parọ́ mọ́. There's no need to lie. The evidence all one in front of us right now. So today, one answer, one sọ fún wa, one they apologize to the whole room for lying because irọ́ ló pa. Ikeoluwa, ẹ jọ̀ọ́, ẹ sọ pé any question? Question, Darren. Hello. Ẹ má bínú, ẹ wò question tèmi ni pé now nínú hadith tí ẹ ṣe tafsir ẹ kà lọ́tùn lósìn. Wọ́n sọ wípé Uncle Malik ẹ máa gbọ́. Wọ́n ní pé tí ọkùnrin àti obìnrin bóyá tí wọ́n bá jọ meet ara wọn láti ara ṣìnà wípé ọmọ yẹn kò kí ń ṣe ara wọn. Ibi tí question mi ti wá wáyé ni. What of ẹ mọ̀ pé most àwọn second wife is not as if pé bóyá mo bring in polygamous family no, but mo kàn fẹ́ fi béèrè ìbéèrè ni. So most àwọn second wife náà tí most àwọn ọkùnrin náà fẹ́ atara ṣìnà ni most wọn ti wáyé. Ṣé ẹgbẹ́ ọkọ̀ tí mo sọ? Like atara ṣìnà òní most wọn náà ti wáyé. But ẹ mọ̀ pé most àwọn obìnrin tó wà nílé most wọn máa gbà ká mọ́ máa gbà. Ṣé ọmọ tí ìyàwó tí wọ́n fẹ́ síta ọkùnrin míì nínú wọn kò tí ì sọ yìgì ẹ o, kò tí ì san dáórì ẹ o, kò tí ì san sàdáàkì ẹ o, bá lọ yẹn pé kò tí ì san òun, bọ̀ wọ́n fẹ́ra wọn, wọ́n bímọ fúnra wọn. Ṣé irú ọkọ yẹn tí ó bímọ síta, ọmọ tí ìyàwó tó fẹ́ síta yẹn tó bí, ó lè fẹ́? pẹ̀lú nǹkan tá a kà yìí, tí ó bá hun ọkùnrin yẹn láti fẹ́ bó ṣe fẹ́ ìyá yẹn tó bá ṣe zìnà yẹn tó bímọ yẹn, tó bá hun bàbá yẹn láti tún fẹ́ ọmọ yẹn, ó lè máa bá sùn, ó lè fẹ́ pẹ̀lú nǹkan tá a kà yìí, nǹkan tá à ń jẹ́ kó yé. Ọmọ second wife right? In as much tí kò bá tí ì ṣe kó máa bá ọmọ second wife bẹ́ẹ̀ ni tó bá yẹ pé kò ṣe nìkáyì o, tí ò bá ṣègbéyàwó kan tó bí ọmọ yẹn, òun ni ọmọ tí wọ́n ń pè ní àgbèrè. Ṣé nǹkan tí mò ń sọ yé yín? Second wife yẹn second wife tó fẹ́ yẹn tí ó bá tí ì san owó tó bá wá létà lọ san sàdáàkì ẹ̀ tí ó bá tí ì san tó bá ó ti san tó bá létà san sàdáàkì ẹ̀ tó bá ti san sàdáàkì ẹ̀ kó tó bí ọmọ yẹn ọmọ ẹ̀ ni, but tí ó bá tí ì san sàdáàkì ẹ̀ tó fi bí ọmọ yẹn dàbí wípé wọ́n kàn dá ọmọ yẹn gbọ́rọ̀ gidi ni, ọmọ yẹn ó kàn tán pẹ̀lú obìnrin tó bí ọmọ yẹn ni, kò tán pẹ̀lú bàbá yẹn according to kọ́tàkà, so ó lè fẹ́. Ṣé mọ̀ pé hadith tẹ̀ka yìí nǹkan tó ń sọ fún yín nìyẹn? Sọdáàkì tiẹ̀ yàtọ̀. Hadith tẹ̀ka Quran chapter tẹ̀ka yìí, ṣé mọ̀ pé nǹkan tó ń sọ fún yín nìyẹn? Because tó pé Quran kò fẹ́ ṣe kí ẹ ṣe ṣe. Ìyàwó ẹni sùúrù ṣé rí gbogbo òfin tá à ń sọ fún yín kò ń ṣe òfin tó kan àwa nílẹ̀ kóòtù òjíire. À ń sọ fún yín pé òfin tí Allah fún yín pé kẹ́ máa tẹ̀lé kẹ́ bá lè mọ bí òfin yẹn ò ṣe bọ́ ọpọlọ dání. Ìdí tá a fi ń pa àwọn kinní ìfún yín kẹ́ lè mọ eléyìí tẹ́ fẹ́ ṣù. So tẹ́ bá ń rò pé Ọlọ́run tó sọ pé ẹ má mu ọtí ẹ má mu sìgá nítorí ara tèèyàn ni kì í ṣe torí tọlọ́run. ẹni sùúrù gbogbo nǹkan tẹ̀ sọ Ọlọ́run kan ló sọ bẹ́ẹ̀, Allah ló ń sọ̀rọ̀, ọ̀rọ̀ Allah la dẹ̀ ń kà fún yín. So aṣọ́mọ kóòtù ta ni Allah ta lọ́lọ́run, ta ni Allah ta ni Ọlọ́run. another topic nìyẹn, ẹni sùúrù gbogbo nǹkan tá à ń kà fún yín òfin Allah là ń kà fún yín. So ẹ̀yin lẹ́mọ̀ wá wò bóyá òfin Allah yẹn bóyá. Ṣé lè ka seven commandments of God àbí tó wà nínú Bible yẹn ńkọ́? Ta ló ń bá yín kí náà ẹ̀kọ́ ṣáàkàkiri ẹ dúró síbì kan náà. No, ẹ sọ òfin, ẹ sọ pé òfin Allah ni. Ẹ sọ òfin. Eléyìí náà ń kà fún yín, ẹ jẹ́ ká sì ṣàlàyé eléyìí náà kó yé yín. Òfin Allah ilé ẹja ṣàlàyé kó yé yín. Nǹkan tí Allah ń sọ fún yín bíbá ẹ pé tí ọkùnrin tó bá lọ fẹ́ obìnrin tí ò sanwó orí ẹ̀, tí ó bá yẹ pé bó ṣe lọ bá ṣe nǹkan pọ̀ bóyá ọkọ̀ dáadáa ṣe one night stand, ọmọ wa wáyé, ọmọ tó wáyé láti ibẹ̀ yẹn according to Allah eléyìí ń ṣe according to àwọn ọmọ kóòtù òjíire là ń sọ fún ẹ̀yin pé Allah ní pé ẹ lè fẹ́ ọmọ yẹn. Nǹkan tá à ń kà fún yín lélẹ̀ tó tẹ bá fẹ́ bèèrè lọ́wọ́ wa pé ká wá ṣe differentiation between Allah àti Ọlọ́run a ṣẹ̀ máa wá gbé yín lọ síbẹ̀ yẹn another topic tún nìyẹn tó ti yé yín mà.
ìyá wa ṣe wà ń bẹ̀ ṣó ti yé bọ̀ mo wà ń bí ẹ̀hẹ́ nǹkan tó tẹ́mi tẹ́ bá ṣàṣì ń béèrè ni wípé mo gbọ́rọ̀ yín mo ń gbọ́ yín bí ẹ sọ. ok nǹkan tẹ́mi ṣì ń béèrè ni wípé láìbẹ́ yẹn sọ ẹni wípé àwọn òfin àlà wípé bí ọkùnrin àtòbìnrin lọ ṣe one night stand lọ́dẹ̀ létà fún àwọn olóyún bímọ Máàmì bá wa wípé ìyẹn mute ṣìnà now, ni ẹ láì jẹ́ kó má lè bínú. fẹ́ ọmọ ẹ̀ bẹ́ẹ̀ ṣe sọ but what of tó bá padà wá lọ san owó orí ẹ̀ ṣóṣì lẹ́tọ̀ àti fẹ́ ọmọ ó yẹn sì lè fẹ́ ọmọ yẹn because ìgbà tó máa bí ọmọ yẹn kò tí ì ṣe tó bá wọn ti ò tí ì sanwó ṣe orí ẹ̀ nìkan ẹ̀ náà ọmọ yẹn ọmọ tẹ́ ẹ bá bí nínú ìgbéyàwó òun ni ó mo wà kàn ní tẹ̀ sọ lineage yín òun ni ọmọ yín according to Islam tó ti yé yín. ms ẹ jẹ́ kí n tún níbo ṣàlàyé lẹ báyìí. ti rí yẹn níbo nǹkan lẹ tá a kà uncle níṣẹ́ Malik nígbà tó ń níbo kà lẹ ní. ti rí ìtẹ́yìn sọ yẹn no nǹkan tẹ́ ẹ sì tún twist nǹkan tẹ́ ẹ sọ yìí ẹ sọ wípé ìyá ó wa ṣì lè after ẹ mọ̀ pé ó ti létà fún sàdáàkì ẹ̀ ẹ jẹ́ tún ṣàlàyé fún yẹn máa gbọ́. ẹ jẹ́ àzúmì pé èmi ni ọkùnrin báyìí nínú Islam mo jẹ́ bẹ́ẹ̀ ni ọkùnrin mo wá rí obìnrin tí mo nífẹ̀ẹ́ sí mi ò tí lọ sanwó orí ẹ̀ fáwọn òbí ẹ̀ àwa sáré ṣe quickie bóyá 12 minutes àbí 3 minutes nínú bẹ̀ yẹn ó wá resort sí oyún tó resort sí yẹn bẹ́ẹ̀ ni mo wá rí i pé obìnrin mo mà nífẹ̀ẹ́ o mo fẹ́ padà lọ sanwó orí ẹ̀ ṣé àpò ti lóyún bóyá bí after 2 years àbí after 1 month gan mo wá lọ sanwó orí ẹ̀ ṣe rí obìnrin tí ọmọ tó bí yẹn nínú Islam níbi tá a kà fún yín Allah ní pé ẹ lè kó ẹ pọ̀ mo lè kó ẹ pọ̀ fún nǹkan tá à ń kà fún yín nìyẹn ìbá jẹ́ pé ọ̀la ó ti lóyún lè ní next month ọkùnrin yẹn wá decide pé òun fẹ́ lọ fẹ́ obìnrin yẹn according to Islam kò yẹ kó kọ́kọ́ tí o kó bọ obìnrin nídìí láì ṣe pé o ti fẹ́ tó ti yé yín so Allah wa ń sọ fún yín bíbá ẹ wípé o ọmọ tó yẹ bí láti bí ẹ kọ́kọ́ fi bí pé ẹ lè fi oko yín bọ̀ ìdí ẹ̀ nǹkan tá là ń sọ fún wa ń bẹ̀ yẹn so àwa ń béèrè lọ́wọ́ yín pé ṣé ọ̀rọ̀ tá là ń sọ yẹn ṣó bọ́ ọpọlọ mi. gbígbó ẹ ní láì ṣe pé ó ti fẹ́ ẹ yẹ kí n sáré kọ́mẹ́ǹtì láàrin yẹn ẹ sọ wípé láì ṣe wípé ó ti fẹ́ rárá o láì ṣe wípé ó ti fẹ́ nílànà Islam torí tẹ́ ẹ bá fẹ́ra yín tí òun ṣe ìlànà Islam ẹ lọ court wedding tàbí ẹ ṣe ìgbéyàwó nílànà ilẹ̀ Yorùbá ọmọ tẹ́ bá sì bí náà according to Islam kì í ṣe ọmọ gidi o lọ́dọ̀ tiwọn so tẹ́ bá sì ìgbéyàwó nílànà Islam lẹ́sẹ̀ gbọ́ pé ẹbí sopọ̀ tí ò bá ti jẹ́ nílànà Islam ẹ tẹ̀síwájú. ẹ̀sìn bà nǹkan jẹ́ o. so definitely most gbogbo àwọn second wife táwọn ọkùnrin yẹn àwọn àfa àwọn gbogbo ọkùnrin tí wọ́n fẹ́ yẹn because most wọn kì í tí ì ṣe ìyàwó fún wọn kẹ́lómi tó fún àwọn olóyún ọmọ àlè ní gbogbo wọn níta nìyẹn and púpọ̀ náà wọn kò lè bá bó wọn lẹ́yìn ṣe mọ̀ bí àwọn second wife fún wọn ṣe ṣe kí bí ní nǹkan kan tó 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 ń mọ̀ kà bá wọn lèmi sọ. sọ mùsùlùmí ni mí ò bu anybody o bọ̀ ohun tó ń kà yẹn lèmi sọ fún wọn jáde padà mò ń béèrè lọ́wọ́ wọn ni. ìyá mi bẹ́ẹ̀ ni ṣé rí nǹkan tá à ń kà fún yín ìyá wa ẹ má twist kínní o according to Allah mi ò twist ẹ o ẹ jẹ́ kó yé yín according to Allah làwọn ń sọ fún yín òfin Allahu tí Muhammadu tẹ̀lé ẹ rí pé òfin yẹn gan kò bá àwa ọmọ ènìyàn kò bá wa lọ́pọlọ mu òfin yẹn wà dọ̀yìí òfin yẹn ò gbádùn so àwa kàn kà á fún ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹ̀yin àǹtí wa táwọn àáfàá ò ní jẹ́ ka àwọn òfin yìí fún yín ká máa kà á fún yín tó bá wá wù yín pé òfin Allah lẹ fẹ́ máa tẹ̀lé good for you tẹ́ bá wá sílẹ̀ pé òfin Allah yìí kò bọ́pọlọ mu èmi ò lè tẹ̀lé good for you but according to ilẹ̀ Yorùbá ìwà yẹn ò bá ọpọlọ mu ọmọ tó o bá bí a lè gbà yẹn gẹ́gẹ́ bí àṣìṣe bàbá yẹn ó wá lọ ṣe correction ṣùgbọ́n according to Allah làwa kàn fún ẹ̀yin ní báyìí. kọ́ṣù àwọn lárúbáwá ní gbogbo kìnnìún. bẹ́ẹ̀ ni ìyàwó tó sọ̀rọ̀ yẹn mo pàtẹ́wọ́ fún yín. láyè kí n sáré kọ́ mi bẹ́ẹ̀ yẹn. ó yẹ kọ́ mi àfà. ẹ gbà mí láyè kí n sáré sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. ó yẹ sọ̀rọ̀ sà. now nísìnyí gbogbo a ẹ̀yin fẹ́ tẹ́ ń máa di béèrè ẹrù pé lé ṣe aláàlú. second wife ni èmi ò kí ń ṣe second wife o mò ń béèrè kí lè mọ bí mo fẹ́ búyàn ni o. ẹ̀yin ẹjọ́ ẹ bá fi yáwa ńlẹ̀ ẹjọ́ àwọn conversation ṣàn fara ó yà àfà àgbàdùn. ẹ aláwọ̀ mi ó sún mi o. ẹ ṣe ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé with this fast tank kai a fẹ́ blame Allah pé nǹkan tí ó ní ká ṣe yẹn ò dáa pé
ọmọ tí wọ́n bá lóyún ẹ̀ nílànà zina pé àwọn scholars kò sí kan nǹkan sọ tó pé ń jẹ́ ìyẹn tún lè ṣìnà fẹ́ mo fẹ́ tèmi ò sí nínú àwọn tó sọ bẹ́ẹ̀. ìfẹ́ ní ilẹ̀ now Yorùbá. ìyáwa ẹni sùúrù ẹ máa sọ̀rọ̀ lẹ́yìn àfà ìyáwa ẹ̀jọ̀ ẹ má bínú hello ẹ jẹ́ káfà àdínà. now nísìnyí culture Yorùbá tí ò tiẹ̀ wá bójú wo pé kíyàn kàn kí ọmọ ọlọ́mọ mọ́lẹ̀ kíyàn dẹ̀ fún lóyún ṣé yẹn náà dáa torí culture Yorùbá la fẹ́ gbé lárugẹ. bàbá ìrọ̀ ìmáàmù kò sí bàbá ìmáàmù ìrọ̀ ẹ fi kọ́ṣọ́ Yorùbá sílẹ̀ ń sìn náà ẹ̀yin ẹjọ́ ìjọ̀rọ̀ tí aláàsọ ìṣó ó gbọ́pọlọ mú a máa lọ́dọ̀ kọ́ṣọ́ Yorùbá ń sìn. ó bá ọpọlọ mu náà kọ́mọ̀tì náà ní tó bá ọpọlọ mu náà ní wípé ní ètò torí pé ẹ̀yin ni ẹ̀ gbọ́ nǹkan tí Ìmáàmù Kùrùtùbí ń sọ yé áyà tọ́lọ̀ ń sọ ọlọ́run kọ́ ló ṣe tẹ̀sí ẹ̀lú ẹgbọ́n mi ẹgbẹ́ ẹ̀jẹ̀ kí n sọ̀rọ̀ délé. ìmáàmù ẹni sùúrù ẹja ṣe báyìí tó bẹ́ẹ̀ ṣe wà báyìí ká ní pé kọjú kọ̀sáré mu yẹ wà ń patí ká sì pé bóyá bí wedding party bọ̀ kí ní kọ̀sáré mu yẹ ẹ̀ mọ̀ ọ̀kan ẹ sáré kó. ṣe mi ẹja fẹ́ lómi ṣàpèjúwe mẹ́fẹ̀ẹ́ mi ṣàpèjúwe nǹkan tí ò dá kálẹ̀ nìkan. ok ṣe bẹ́yìn sọ wípé àlè blame aláǹsìn now you see. àní ẹ má fẹ́ mi ṣàpèjúwe ní tí ò dá ẹja ń tẹ kálẹ̀ nìkan. ṣe nìyẹn mo dẹ̀ fẹ́ lo yín as example pé ṣé ọmọ tẹ bá bí ká ní ó ṣe mistake. ẹ lu ara yín. ẹni sùúrù òfin tí aláàfin sílẹ̀ yìí ẹja lu ẹ̀yin gangan yìí la fẹ́ lò ó sìn. now ẹni sùúrù ẹ ṣe mistake. ẹ má sọ̀rọ̀ yín lọ. ẹjọ́ àgbà gẹ́gẹ́ bí mistake ẹ wá lọ ṣe 1 night stand pẹ̀lú obìnrin oyún wá jáde láti bẹ̀ aláà sọ fún ipẹ lè fẹ́ ọmọ yẹn ṣẹ́yìn lè fẹ́. àfa àmọ́ gbàgbé yín. ìgbà tó yún wá jáde láti bẹ̀. ọmọ yẹn wá jẹ́ obìnrin aláà ní pẹ lè fẹ́ ọmọ yẹn dẹ̀ rẹwà gan ojú rẹwà jù ó yá oyún jáde láti bẹ̀. ṣẹ́yìn lè fẹ́ ọmọ yẹn àfa ẹ̀ hello àfa kò sí. nẹ́tíwọ́ọ̀kì ẹ ti fẹ́ lọ mi ò gbọ́n tẹ́ sọ. nẹ́tíwọ́ọ̀kì yóò fẹ́ kọ̀ọ̀kan ẹ̀ka kò sí yù sí kó padà.